ó já sọpẹ́ ó tún padà já sọpẹ́ ọ̀rọ̀ rẹ̀ já sọpẹ́ ó tún padà jọ ọpẹ́ lọ. ó já sọpẹ́ ó tún padà já sọpẹ́ ọ̀rọ̀ rẹ̀ já sọpẹ́ ó tún padà jọ ọpẹ́ lọ. abá ẹ dúpẹ́ wípé ó rọ́jọ́ òní láyọ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ ó dẹ̀tún wájọ ọpẹ́ lọ lọ́jọ́ yìí. ó já sọpẹ́ ó tún padà já sọpẹ́ ọ̀rọ̀ rẹ̀ já sọpẹ́ ó tún padà jọ ọpẹ́ lọ. tẹ́mi lọ́rùn akéwì mo ní bójúmọ́ bá ti mọ́ sẹ́ni pèrègùn máa wọ tútù wálé ayé ojúmọ́ rẹ òní tún ti máa jẹ́ àrèlé orí ẹlẹ́gbẹ́ jẹ́ àrèlé bàbá ọlọ́jọ́ bíi tòní alárẹ̀ jẹ́ àrèlé ẹnìkan mi onínúure. èní gan ni apọ́sítù Olasupo Òjó Samuel ń sọjọ́ bí 100 ọdún lókè èèpẹ̀ bá a bá ká sọ kọ́rùn ká kíkó orí kádùn kò léèwọ̀. ọmọ ọ̀dọ̀ fún Olúmọ̀ṣẹ̀ lórúkọ Jésù òní kánjú kú olùdásílẹ̀ Apostolic Revival Ministry lágbára Ọlọ́run iwájú náà ló mọ̀ ọ́ lọ. ilé ẹlẹ́yinjú àánú tó ń ṣe fónílé tó ń ṣe fàlejò kọ́ńgọ̀ tí ọ̀lọ́ ọkùnrin wàwà wówó ẹ̀rín gbẹ́mi níyì oníwà pẹ̀lẹ́ ní ilé oníwà tútù. ọlọ́jọ́ bíi tòní ṣèfì Reverend and Mrs. Adékúnlé ti Anglican Church of Messiah Ìlàsẹ̀ Ìjẹ̀ṣà náà ní mọ́ kí ọ wọ́n ní happy 60th birthday to you. bàbá aláàánú wọn ní o ti sọdún èyí náà lọ́lọ́ọ̀lọ́wọ́ ọba òní káwọ́ náà wọ́n tún ní ìbọn délé àwọn bàbá tó bí ọlọ́mọ. tẹ́mi lọ́rùn akéwì mo ní wọ́n kì í bí ológun ẹ̀rú ọmọọba mo ní wọ́n kì í bí ọlọ́pàá ìwọ̀fà tẹ́mi lọ́rùn mo ní wọ́n kí Olasupo Òjó ọmọ Ìlàsẹ̀ Ìjẹ̀ṣà ọmọ ìlú ọmọ akin. ilé ọmọ atẹ́ni pípa ìmọ̀ tún dèrò ọjà òbí ìdó òbí ìràpá ọ̀là ọmọ asọ̀rọ̀ fobìnrin tọrẹ. ọmọ ìlú ọmọ akin Samuel ọmọ asọ̀rọ̀ kó jiyàn Olasupo Òjó ìran bàbá tó bí ọlọ́mọ mẹ́bàwọn náà lọ́ máa sọ̀rọ̀ pẹ́gbẹ̀rún ẹyẹ jẹ́. ilé ọmọ olórí ẹrú ìtàn Ọ̀ṣun àjìnàrè mọ̀ fún àyè ọmọ olúlé ibi ẹ̀ ń gbókùn àgùjọ ọ̀rọ̀ ìrọ̀kójú àrùn mẹ́lòmíì kóró bí ìdó nílé àwọn bàbá tó bí ọlọ́mọ. bí mo bá kí ọmọ Ìjẹ̀ṣà àwọn ò jẹ̀bi ìwọ lọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ṣèbí bàbá rẹ̀ Ìjẹ̀ṣà ló sì tòlótòló ẹrú bàbá rẹ̀ ló sì pẹ́pẹ́yẹ. kàrí ọ̀ràn mo bú Ìjẹ̀ṣà sọ̀rọ̀ Ìjẹ̀ṣà mọ́dún àpànàdà ọmọ Ìjẹ̀ṣà ọmọ aláròrù ọmọ abẹ́jà gbọ́rọ̀ lómi. ilé ọmọ alẹ́gbogbo dé àjílù kẹ́kẹ́ Ìjẹ̀ṣà àbẹ̀ní akábì sọ̀rọ̀ ọmọ wàmọ́lú yẹ́yẹ́mẹ́ báwọn bàbá tiẹ̀ ní Ìjẹ̀ṣà òṣèré ọmọ ògèdè gbé agbógun gbòòrò àti pọnpọnpọn lójú ogun Ìjẹ̀ṣà rẹ̀ arógun yọ̀dẹ̀ sí gbọ́dọ̀ fọwọ́ kan mọ́ ogun. ọlọ́jọ́ bíi tòní mo ní àfẹ́pálọ́ ọmọ aráyé fẹ́ náà ọmọ aráyé ò ní fẹ́ ọ̀pá o ti sọdún èyí náà kó o pẹ́ láyé boríjì o tún ṣe tẹ̀mí. nítorí ogún àgbóná kò ní táwọn àdàgbàrá kò ní tìgbín wà á dàgbà bí àárọ̀ òwúrọ̀ ogún àgbẹ̀ òwú nítorí àdàgbà òmù ní tó ṣe wà á dàgbà wà á dògbó lọ́lọ́ọ̀lọ́wọ́n ọba ò sì ní í dàgbà yà. wà á ṣe tẹ̀mí ìsìn nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ iṣẹ́ Ọlọ́run tó ń ṣe èṣù ayé àti ẹ̀ṣẹ̀ wà ní ìbàjẹ́ láṣẹ Elédùmarè ọba iṣẹ́ rẹ̀ ò sì ní dìṣẹ́ lọ́lọ́ọ̀lọ́wọ́n ọba kó o sàmí ẹ̀. tọ́ba wá níta ló kéwì yìí fún ọ kó o sọ fún wọn wípé tẹ́mi lọ́rùn akéwì lèmi ń jẹ́ ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni ẹ̀tẹ́ ẹ̀kan ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ kàrí ọ̀rọ̀ mo bú Ìjẹ̀ṣà sọ̀rọ̀.